ẹ̀yin èèyàn màmá principal sọ̀rọ̀ o ó fọ́gbà yán gan kí ni màmá principal sọ látàrí ìlàkọjá wọn lábẹ́ àwọn agbésùnmọ̀mí ẹ̀mí àwọn mélòó ló lọ sí yàtọ̀ fún Mr. Michael Oyèdòkun tí wọ́n pa nípa ìfọ̀nàfọ̀nsu. ẹ̀yin èèyàn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé ní gbọ̀ngàn gómìnà Ṣèyí Mákindé ìyẹn lánàá òde yìí tí wọ́n ṣe fún màmá principal ìyẹn lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí oríire ní ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó. ẹ mọ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ kan tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn wa tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọjọ gbé wò. màmá principal wọ́n mọ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan wọ́n tún sí désàlẹ̀ kòkó kódà wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí kan nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní gbọ̀ngàn gómìnà Ṣèyí Mákindé lánàá òde yìí. kí wàá ní àwọn àṣírí tí màmá yìí tú? àṣé Mr. Michael nìkan la rò pé àwọn agbésùnmọ̀mí yìí dẹ́mi wọn légbodò ìyẹn Mr. Michael Oyèdòkun tíṣà tí wọ́n pa nígbà náà lọ́hùn. màmá principal wọ́n tó fọ́gbà yẹn gan o. kí ni igbá yẹn gan tí màmá principal tí wọ́n tó fọ́? màmá principal ni wọ́n tó pa ẹlòmíì ta lẹni tí ń pa kí lorúkọ ẹni hùn bó lẹni hùn ṣe jẹ́ ẹ̀yin èèyàn wọ́n ṣàlàyé wọn gbìn débẹ̀. pàápàá jùlọ kí ni ìdí tí àwọn agbésùnmọ̀mí tẹ́ fi dẹ́mi àwọn èèyàn ilégbodò? màmá principal fọ́gbà yẹn gan o. àti pé irú ìhà wo làwọn agbésùnmọ̀mí kọ sí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ nígbà tí wọ́n gbé wọn wọgbó? gbogbo ẹ̀ pátá ni màmá principal ni wọ́n tàn yẹ́bẹ́yẹ́bẹ́. ẹ wo ẹ̀yin èèyàn nǹkan ń bẹ o. orí wa ò ní gbàbọ̀dẹ̀ tilétilé tẹbí tará o. kódà a ní bá wọn rìn níjọ́ ebi ń pọ̀ náà o. a ní jọ ẹni táyé ń gbé wọgbó. When we were taken, my car was used to convey us to a point. That was where we met the primary pupils and the teacher. So we had to walk for about 1 hour. They brought bicycle machine and about 10 of them. So we were parked there. And we rode for more than 4 hours, uncharted paths, but they knew their way. Madam, when you were released immediately, the first thing you said was there anything that was going on in that particular time that you wanted an answer to? No, what actually happened? I thought they left the car there. The police will have towed the car to their office, but somebody showed me the car where it was burnt, and that was not the path we took. So I think they drove it to that point before it was touched. That was not the way we took into the forest. Friday that started well, ended in chaos for us, and for 56 days we were in the bush. It was a harrowing experience, but we thank God for seeing us through. We had to go through a lot. One thing we believed was that Nigerians were praying for us. So many times they used fear to subdue us. At a point, they told us that the government would not be interested in our case again because they did not value us. But there are times that we have hope that we won't come out alive. Mr. Michael was killed on the second day we got there, but Dikin was killed on the first Sunday of June. The first Sunday of June. They killed them purposely because they felt that would force the hand of the government to give them whatever they want. They tried a lot, but we're so grateful that we have the government that thought much of us. It was once we got out that we discovered that the whole world was interested in our case. We thought we were right off. So all we want to say is thank you very much to everybody, especially the officers, the governor, the president, everyone that has been involved in this case. We have scars already. We believe with time we will heal. And we pray that those that are not the right, the Lord will console the
family. So on behalf of everyone, we are saying thank you from the depth of our hearts. We appreciate you so much. We appreciate all you have done, the effort you have put in, so that we all came out alive. Thank you so much. May the Lord continue to bless you all. Thank you very much. Gbogbo ẹ̀yin àgbáyé àwọn náà ní madam tó máa ń gbọ́mọ lọ́wọ́ táwọn náà wà pẹ̀lú principal nínú igbó àwọn náà lẹ́ ń wò yìí Mrs. kílẹ̀ pé Mrs. Downsy teacher àbí which school kí lórúkọ Baptist Nursery and primary school. Yawata. So I really appreciate all the members of Nigerian people. We thank you. We appreciate you for rescuing us. We say okay. thank you. It's okay. All I have to say is thank you to everyone of It's you. okay. We appreciate you for It's your okay. efforts. It's Thank okay. you very much. God bless you. God bless you. Ẹ ṣé púpọ̀ ẹ ṣé ẹ balẹ̀ láyọ̀ ẹ balẹ̀ láyọ̀ we wish you safe journey back to your ìyá àbèjì àbí grandma sọmọ yín ti yín ní táyé àbí pẹ̀lẹ́ sorry ẹ balẹ̀ láyọ̀ o akínyín púpọ̀ oríire mà ẹ kú oríire mọ́mì rẹ̀ dà ṣó dá mọ́mì ẹ mọ̀ mọ́mì rẹ̀ dà nù wọn. Oh, we thank God. Mama yìí ni mo rántí ojú yín ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire kí lẹ fẹ́ bá àwọn èèyàn sọ kí lẹ fẹ́ sọ fún ìjọba kí lẹ fẹ́ sọ fún àwọn ọmọ àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run kó ọmọ mi yọ ní oṣù kẹta wọn pa bàbá rẹ̀ àwọn báyìí náà ló pa mo rántí wọ́n sì kó ọmọ ní oṣù karùn-ún wọ́n mo dúpẹ́ pé Ọlọ́run ò fi ọmọ mi sí ní ti bàbá rẹ̀ orúkọ Ọlọ́run kò yọ nígbà dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba mo dúpẹ́ lọ́wọ́ wọn kú gbogbo tí wọ́n ṣe nínú ayé wa láti lórí ìtọ́jú wọn sí rere dúpẹ́ o wọ́n ṣe wú dúpẹ́ o Ọlọ́run bá tẹ̀wọ́ síwájú àmín ayé ò ní mú wọn ní ìṣẹ́ àmín nílùú wo lọ́dọ̀ yín Yawota ẹ ṣeun so can you talk ṣó lè sọ̀rọ̀ what's your name ó máa ṣe pẹ̀lẹ́ máa lọlé sorry Deborah Adébọ̀wálé all right it's okay pẹ̀lẹ́. A wà ní Lautech Teaching Hospital ibi tí wọ́n ti ń discharge àwọn ọmọ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí tí àwọn òbí dẹ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣọmọ tí yín nì lórúkọ rẹ̀ ọyẹ́dàpọ̀ ara rẹ̀ kò lè tí sọ̀rọ̀ báyìí ẹ pẹ̀lẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbáyé. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tọ́lọ̀ ń ṣe nínú ayé wa nínú Ògbómọ̀ṣọ́ a dúpẹ́ lọ́wọ́ lọ́ba a dúpẹ́ lọ́wọ́ àwọn àjòyìn gbogbo àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn la dúpẹ́ lọ́wọ́ wọn o gbogbo oore tọ́lọ̀ ń ṣe àní rírú èyí mọ́ l'Ógbómọ̀ṣọ́ o. àmín ẹ ṣeun pẹ̀lẹ́ kí lorúkọ ọmọ yìí Lídíà Adébọ̀wálé ẹ mọ bàbá wọn yá ṣó ti lè sọ̀rọ̀ Lídíà ṣó lè sọ̀rọ̀ mọ́mì rẹ̀ dà mọ́mì rẹ̀ ni sorry pẹ̀lẹ́ class kí ló wà primary 1 pẹ̀lẹ́ sorry mọ́mì Lídíà kí lẹ fẹ́ bá àwọn àgbáyé sọ inú yín ti in fact ojú yín ti yàtọ̀ ẹ pẹ̀lẹ́ màmá àgbà ó yá ẹ sọ̀rọ̀. àwa gan-an Àwọn gramani ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo òdílé. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé gbogbo abiyamọ àgbáyé adúpẹ́ o fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe adúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n jagun àjàyè lórí àwọn ọmọ wa adúpẹ́ lórí àwọn ìjọba náà lórí gómìnà pírẹsidẹ́ǹtì. Will this impact on you negatively in any way as a teacher going forward? Going to rural area will take the grace of God. You know, with time, I've worked for 28 years, so I have 4 years. With time, maybe I can get over it, but going that far, the distance between that place and the Ògbómọ̀ṣọ́ is far already. So I sacrifice a lot when it comes to transportation. Now, coupled with this, I don't know what to happen, but for now.
ṣe rí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí ajá tó relé ẹkùn ni o tó sì lọ tó bọ̀ kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ náà lágbára ju báwa gan bá a ṣe rò ó lọ orí ọ̀fẹ́ Ọlọ́run làwọn èèyàn rí jẹ ẹ wo ẹ mọ̀ wá jẹun gbà yín lákòókò àwọn àṣírí wo tó ní màmá principal tú nínú fọ́nrán yìí. nípínlẹ̀ Ọ̀yọ́ ìbákan náà ó tún ṣẹlẹ̀ o kódà ó ṣeni ní kàyéfì tó sì yani lẹ́nu kí tó ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn kan ló gborí ẹ̀rọ ayélujára kankan o tí ìwádìí ẹ̀ sì fìdí múlẹ̀ látàrí pé ṣé làwọn agbésùnmọ̀mí yìí wọ́n tó gbé headmaster kan nípínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ṣé ti rí pé ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí yìí ó ti di ejìnrìn ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú kódà nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí ó ti di tojútìyẹ́ làparò fi ń rí na látàrí ìgbésẹ̀ tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin èèyàn bó ló ṣe ṣẹlẹ̀ talent tó ṣẹlẹ̀ sí wọn ó gbé ń débẹ̀ mọ́jẹ̀ ń gbà yín lákòókò jàre àwọn ọ̀rọ̀ ẹ̀ mo ní ká jọjọ gbégbò lórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà tọ́ ẹ wá nǹkan fìdílé nǹkan wọn ó ṣàlàyé ẹ̀ wọn ó yànnà náà tí ó yé yín yékéyéké tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akínkábọ̀ sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà ẹ bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ bá wa tẹ follow button yín kẹ́yìn náà kẹ́ tó lè mọ jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wa sórí ìkànnì ẹ má wàá gbàgbé àdéhùn wa náà là ń mú ṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mú wá sí orí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ pàápàá jùlọ ohun tó bá ń lọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá torí àṣà àti ìṣe Yorùbá ó jẹ wá lógún àti ìdáàbòbò wa ó jẹ wá lógún lórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà tọ́ ẹ̀yin èèyàn wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ ní kánmọ́kánmọ́ kí n má gbà yín lákòókò. tọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Oríire ní Èrùkú ní Ẹ̀sẹ́ẹ̀lẹ̀ màmá principal wọ́n fọgbà yán gan o nígbà tí wọ́n dé gbọ̀ngàn gómìnà Ṣèyí Mákindé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tún jẹyọ o kódà àwọn àṣírí táwa gan ò mọ̀ nìyá principal tú ṣe é gbàgbé Mr Michael Oyèdòkun ìyẹn tíṣà tí àwọn agbésùnmọ̀mí tẹ́ dẹ́mi ẹ̀ légbodò ìyẹn láì pọ́jọ́ lẹ́yìn Mr Michael Oyèdòkun wọ́n ní wọ́n tó pa alàgbà kan tí orúkọ alàgbà ń jẹ́ Dikin ìyẹn porúkọ alàgbà ń màmá principal tó wá tẹ̀síwájú nínú àlàyé ẹ̀ pé ìdí tí àwọn agbésùnmọ̀mí yìí tẹ́ fi ń dáwọn ẹ̀mí èèyàn légbodò ni pé kí ìjọba kẹ́ lè tètè dá wọn lóhùn láti pé kí ìjọba lè san ransom lórí àwọn tí wọ́n kó wọgbó wọ́n ní kódà ọ̀pọ̀ ìgbà ni àwọn agbésùnmọ̀mí náà máa ń bá wọn sọ̀rọ̀ pé sẹ́rí pé ìjọba àpapọ̀ n ò ná ní yín n ò sì ẹ̀rí tí ń rò ìpè ẹ̀ jẹ́ nǹkan kan lójú àwọn ìjọba yín tó bá jẹ́ pé ẹ̀ jẹ́ nǹkan kan ni ó yẹ kẹ́ ti wá san ransom lórí yín màmá principal tó wá tẹ̀síwájú wọ́n ní nínú ìpòrúurú ọkàn làwọn wà látàrí pé ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni ẹ má gbàgbé pé kété tí wọ́n kó wọn wọgbó Mr Michael wà ń bẹ̀ Dikin wà ń bẹ̀ màmá principal wà ń bẹ̀ àti arábìnrin kan náà tó gbọ́mọ lọ́wọ́ náà wà ń bẹ̀ àtàwọn ọmọ iléèwé tó wà ń bẹ̀ bá a bá sì ní tanra wa jẹ màmá principal àti Mr Michael Oyèdòkun àti Dikin wọn ṣáàjọ máa ń jọjọ ní gbólóhùn papọ̀ ṣùgbọ́n gbà tí wọ́n pa Mr Michael tẹ́ pa Dikin bó o dẹ̀ sì fẹ́ kó rí ní ara màmá principal ṣàlàyé wọ́n nínú pòrúurú ọkàn pọ́kàn àwọn ò balẹ̀ látàrí ọ̀rọ̀ tí àwọn agbésùnmọ̀mí ń bá wọn sọ kódà màmá nígbà tó dé kòríta kan pé gbogbo èrò àwọn ni pé ǹjẹ́ àwọn ó sì ti lè jáde nínú igbó ibi ǹjẹ́ àwọn ó ti lè bọ́ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí yìí látàrí pé èyàn ò débi ẹ̀rù lẹ̀rù ò bá kẹ́lẹ́ mọ̀ pé ìfọwọ́sowọ́papọ̀ àwọn ọmọ ogun lórí ìṣẹ̀lẹ̀ yìí kẹ́lẹ́ mọ̀ pé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe fọ́nrán kan wà lórí ẹ̀rọ ayélujára báyìí nípa fọ́nrán màmá principal nínú fọ́nrán ọ̀hún màmá principal béèrè ọkọ̀ ìgbà tó wá béèrè ọkọ̀ ẹ̀ tán ó wá ní mọ́tò ń dà ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ̀rọ̀ pé ó mọ dúpẹ́ tẹ̀mí ẹ̀ bọ́ nínú ewu àwọn agbésùnmọ̀mí nítòótọ́ ni ṣùgbọ́n ohun tí ìyá yẹn ti là kọjá ní ọ̀dọ̀ àwọn agbésùnmọ̀mí ó kọjá kèrémí ẹ má gbàgbé pé kété tí wọ́n gbé wọn wọgbó ẹni tó kù ìyá principal kù nínú igbó òun ni Mr Michael Oyèdòkun tí àwọn agbésùnmọ̀mí dẹ́mi ẹ̀ légbodò ẹni tó kù màmá principal kù ní Dikin tí wọ́n dẹ́mi ẹ̀ légbodò bó wàá lẹ ṣe fẹ́ kí màmá principal kàn wà òkè so òkè níyì ló ti àfẹ́ ti màmá principal táwọn èèyàn fi ń wò wá ó ṣe tó ń béèrè mọ́tò kò kan ìyá principal kẹlẹ́ mọ̀ pé tẹ́ bá wo ìyá principal yẹn dáadáa ẹ̀ rí pé ó ti rù látàrí ìlàkọjá tó là kọjá
lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí. kódà màmá principal dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn pátá látàrí ìgbésẹ̀ tí àwọn èèyàn gbé tí wọn ò mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ àwọn nígbà tí àwọn wà ní abẹ́ àkàtà àwọn agbésùnmọ̀mí. wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà náà àti pàápàá jùlọ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo wọn pátá ni wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn. torí náà ìyá principal wọ́n nídìí ìtọ́jú gbogbo wọn yẹn wọ́n nídìí ìtọ́jú láti pàápàá jùlọ láti ọwọ́ àwọn ìjọba wa. ẹni tó wá jẹ́ ọmọ ẹgbẹ́ APC ìyẹn nílùú Ọ̀yọ́ kan náà ó ti fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ó ti fi ta mọ̀mọ́ lọ́rẹ. tọ́ ẹ̀bẹ̀ tá a tó lè bẹ àwọn ìjọba wa lápapọ̀ pàápàá jùlọ gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kán mọ́ tí ì fi àwọn èèyàn sílẹ̀ kán bá wa tọ́jú wọn dáadáa tí wọ́n bá wá ti wà òkè tán mọ̀mọ́ principal kán bá wa fi wọ́n sí àyè tó dáa tí wọ́n máa rántí wípé ìlàkọjá àwọn ló gbé wọn débi gíga yìí. àwọn tó wá jẹ́ akẹ́kọ̀ọ́ kán bá wa fún wọn ní scholarship kán bá wa ràn wọ́n lọ́wọ́. tá a bá wá rí ẹni tó jẹ́ pé ọ̀nà rẹ̀ ò ṣe wá jọmọ́ ọ̀nà ìwé rárá nínú wọn kán bá wa ṣà wọ́n náà dáadáa báyẹn tí wọ́n establish business ńlá fún ni tí láìfù wọn náà ò fi wà òkè tí wọ́n fi mọ̀ pé nínú ìlàkọjá wọn ó padà so èso rere fún wọn. tọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tá à ń bá yayọ̀ ṣẹ́gun wọ́n tún gbé alàgbà kan náà nílùú Ọ̀yọ́ bákan náà tí orúkọ alàgbà sì ń jẹ́ Ọwọ́ Adé Matthew ìyẹn headmaster ni wọ́n pe alàgbà ọ̀hún ìyẹn nílé ìwé tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìjọba. ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní Igbóyẹyè ní Ìtẹ̀síwájú local government ìyẹn ní Ọ̀yọ́ state bákan náà wọ́n ṣe sọ pé kété tí ìṣẹ̀lẹ̀ làwọn agbésùnmọ̀mí náà ti ń dìmáàndì fún ransom tí wọ́n ṣe gbà pápápá ní tiwọn. ṣùgbọ́n ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run Elédùà tó jẹ́ kí gbogbo ẹ̀ ṣeé ṣe. after 48 hours Mr. Ọwọ́ Adé Matthew ó ti bọ́ nínú ìgbèkùn àwọn agbésùnmọ̀mí tí wọ́n lọ sọsẹ́ yìí. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ṣé ti wá rí i pé ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí ńlẹ̀ Yorùbá yìí ohun tó yẹ ká mú ní kàráǹgídá ni o kódà tó yẹ ká mú kokoko bí àwo irin ni látàrí ìgbésẹ̀ tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń sọ kiri nílẹ̀ Yorùbá. ṣe wá rí bẹ́ẹ̀ ṣe wá dójúlé ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ gbọ́ eléyìí pọ̀ ju o bẹ́ẹ̀ ṣe ń gbé dúdú náà ń gbé pupa o. torí náà ẹ jẹ́ kí ètò ààbò ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún nílẹ̀ Yorùbá. ṣé ẹ gbàgbé ní Ondo State wọ́n sọ sẹ́nu Ondo State wọ́n gbá àwọn èèyàn kan wọgbó wọ́n gbowó ribiribi kódà wọ́n gbé èèyàn débi pé wọ́n tó gbé odidi kábíyèsí ó láwọn kábíyèsí ní ìpínlẹ̀ Ondo tó jẹ́ pé ẹ̀mí wọn padà lọ sí ìṣẹ̀lẹ̀ náà. torí náà a nídìí ìfọwọ́sowọ́pọ̀ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan pàápàá jùlọ láàrin àwọn ẹlẹ́ṣọ́ ààbò nílẹ̀ Yorùbá àwọn bíi ìrù ẹkùn àmọ̀tẹ́kùn àtàwọn mìíràn bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká lè ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ ká nílẹ̀ Yorùbá yìí torí ọ̀rọ̀ yìí ó ti ń di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni. kódà tẹ́ ẹ bá dé àwọn agbègbè kan àwọn ìsọ̀rísọ̀rí kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá inú fu àyàfu ni wọ́n fi ń gbé torí pọ́kàn wọn ò balẹ̀ látàrí iṣẹ́ tí àwọn agbésùnmọ̀mí tẹ́ ń sọ kiri. torí náà ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí a ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá. mo tún gbóṣùbà káre fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò nílẹ̀ Yorùbá látàrí iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe àtàwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àdúpẹ́ lọ́wọ́ yín o. tọ́ ibi tá a fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè lénìí ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé eléyìí la tún ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gẹ́gẹ́ bí àdéhùn tá a bá yín dá lórí ìkànnì pé gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì. àdúrà wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dè àní bọ́ sọ́wọ́ agbéniwọ̀gbò ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.